YouTube Kids. Mi gbọ́. YouTube Kids. Yakubu kí ló fẹ́ wò? YouTube Kids. Ẹ bójú kò lójú kámẹ́rà Say yẹn. YouTube Wọ́n ti bójú Kids. dé. YouTube Kids. Kámi máa dúró sí ọ. Káì. Mọ́ tẹ̀ lórí mọ́lẹ̀. YouTube Kids. Kamil, tí fóònù mi bá bàjẹ́, ìyá rẹ̀ máa rà míì fún mi. O ti gbọ́ ni mo sọ fún ẹ. Yàrá máa fi láyé. Èmi fẹ́ YouTube Kids. Nǹkan fẹ́ YouTube Kids. Kamil kí ni wọ́n fẹ́? Spider-Man. Spider-Man. Carol Spider-Man. Mi gbọ́. Carol Spider-Man. Okay. Ẹni sùn. Ẹ fẹ́ kí n gbé kàtún sí. Ẹ fẹ́ kí n gbé kàtún sí. Mọ́mí máa bínú tí mọ́mí bá dé. Ṣùgbọ́n àwọn ọmọdé ti pààkì wọ́n ti kẹ́lẹ́. Àwọn ètò pàtó bá ti kẹlẹ̀ fún. Yakubu ẹ ti fẹ́ mọ lu ọgbọ́n fún mọ́mí yẹn ẹ fẹ́ mọ dá ọgbọ́n oríṣiríṣi fún mọ́mí yẹn. Ẹ ti sè pàtó mọ́mí bá ti kẹlẹ̀ fún. Ẹni tẹ́ kó bá lẹ̀ wá. Tí mọ́mí bá tún wá di bí yín pé sẹ́wọ́ kàtún àbẹ̀wò kàtún yà sọ fún mọ́mí pé àwò kàtún àbẹ̀kọ́. Ti gbọ́? Ẹ ní sọ. Ẹ ní sọ yẹn kẹ irọ́ nìyẹn o. Bẹ́ẹ̀ bá ní sọ yẹn kẹ irọ́ nìyẹn irọ́ lẹ pa yẹn o. Kindly subscribe to our YouTube channel Yoruba Pikin and remember to hit the notification bell to enjoy more of our videos. Thanks for watching. Ọmọ Yorùbá lèmi o.